Mommy ò ṣe Yorùbá o. I must confess. I did science. Man. What are you saying? What are you saying? Let's watch this video. Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi ṣé dáadáa ni mo bá yín ètò tí mo mú wálé nìyó òwe àti àlọ́ àpamọ̀ ni ǹjẹ́ ẹ̀yin tiẹ̀ mọ òwe àbí ẹ tiẹ̀ lè pa òwe àbí òwe Yorùbá tiẹ̀ ti kú pátápátá ni orúkọ tèmi ni Omidan Ọmọ Làbákẹ́ láti ilé iṣẹ́ Ìwúre Palace ẹ wá bá mi ká lọ láti lọ dáhùn àwọn ìbéèrè wọ̀nyí ẹnikẹ́ni tí ó bá gbà á dáadáa yóò ní àǹfààní àti jẹ ẹ̀bùn ẹgbẹ̀rún méjì ẹ jẹ́ ká bọ́ sójú ọjà láti lọ béèrè lọ́wọ́ àwọn ènìyàn wa ẹ máa bá mi ká lọ ẹ ká sùn sá o. Ẹ ká sọ ma. Orúkọ mi ni Omidan Ọmọ Làbákẹ́ kí lorúkọ yín sá. Orúkọ tọ̀dọ̀ mi náà ni mi ò mọ̀ bí akéwì náà lu mi dán. Bombastic side eye. Bọ̀ Adéníyì lórúkọ mi ọ̀gbẹ́ni Adéníyì lórúkọ mi. Ok sá ẹ jọ̀ọ́ ẹ bá mi parí àlọ́ yìí àlọ́ o. Àlọ́. Kò ṣẹ̀ mí kò rò mí mo kàn ọ́ ní kò kí ni o. Obì. Rárá obì kọ́. Kò ṣẹ̀ mí kò rò mí mo á kan ní kò ẹni ṣòro ń bọ̀ ó lè jẹ ẹyin ìgbọ̀n sábà fẹ́ fọ ẹyin ẹ pé ló máa ń gbá báyìí ni. Rárá wọ́n ṣí o kò ṣẹ̀ mí kò rò mí mo kàn ọ́ ní kò ilẹ̀kùn ni o ẹ ṣé púpọ̀ fún àkókò yín sá ẹ káàsán mà. Ẹ káàsán. Orúkọ mi ni Omidan Ọmọ Làbákẹ́ kí lorúkọ yín mà. Orúkọ mi ni Alájà Òbílàjà Sídíkà Sàlẹ̀. Ṣé ẹ mọ òwe mà? Ọlọ́run ló mọ̀ òwe. Ṣé ẹ lè bá mi parí òwe yìí mà? Ẹ parí ẹ̀. Ẹ mà. Àlọ́ o. Adúró ó dúró àjòkó ó jókòó alẹ́ kò lọ kí ni o. Òjijì. Wọ́n gbà á o. Iléeṣẹ́ yóò ní jóná. Láti iléeṣẹ́ Ìwúre Palace wọ́n ní ká fún yín ní ẹ̀bùn owó ìmọ̀. Thank you, God bless you. Parafana Omokana Aliya. Iléeṣẹ́ yóò ní jóná o. Ẹ ṣé àdúpẹ́ o. Ẹ káàsán mà. Ẹ káàsán. Orúkọ mi ni Omidan Ọmọ Làbákẹ́ kí lorúkọ yín mà. Orúkọ mi ni Mọ́mí Ọládayọ̀. Ẹ jọ̀ọ́ máa ṣe mọ òwe. A mọ̀ díẹ̀díẹ̀. Ok ma ẹ jọ̀ọ́ ẹ bá mi parí òwe yìí mà ó ní gbòǹgbò ọ̀nà ò jẹ́ kẹ́lẹ́sẹ̀ orin. Gbòǹgbò ọ̀nà ò jẹ́ kẹ́lẹ́sẹ̀ èmi ò mọ yẹn o ẹ pè mí. Kẹ́lẹ́sẹ̀ orin gbogbo wa kárówó rẹ̀ ṣe ẹ ṣé púpọ̀ fún àkókò yín mà adúpẹ́ gan mà ẹ káàsán sá o. Ẹ ká sọ yẹn. Orúkọ mi ni Omidan Ọmọ Làbákẹ́ kí lorúkọ yín sá. Orúkọ mi Azeez Kaka. Ẹ jọ̀ọ́ ẹ bá mi parí òwe yìí sá. Ó sọ pé dátọ̀rọ̀ àgbà tí ò dátọ̀rọ̀. Ara ẹ̀ ló kù sí. It's not possible. It's not possible. Rárá sá. Àgbà tó dá sọ̀rọ̀. Àgbà tó dá sọ̀rọ̀. Mi mọ̀ wíyẹn mi mọ̀. Wọn ò mọ̀ o. Dátọ̀rọ̀ àgbà tí ò dátọ̀rọ̀ omi ọbẹ̀ ni yóò jẹ. Ẹ ṣé púpọ̀ fún àkókò yín sá ẹ káàsán mà. Káàsán. Orúkọ mi ni Omidan Ọmọ Làbákẹ́ kí lorúkọ yín mà. Comfort Afọlábí. Kì í mà ẹ jọ̀ọ́ máa ṣe ẹ mọ òwe dáadáa. Mọ díẹ̀ náà. Ó dá ẹ bá mi parí òwe yìí gbogbo ilé sùn kọ́ńbó ò sùn kí ni o. Imú. Grandma gbà á o. Imú ni. Ẹ gbà mà láti iléeṣẹ́ Ìwúre Palace náà ní ká fún yín ní owó ìmọ̀. A dúpẹ́ lọ́wọ́ owó iléeṣẹ́ náà ò ní dàrú o. Ọlọ́run á wà pẹ̀lú wọn wọ́n á mọ̀ ròkè o. Olúwa gbé iléeṣẹ́ náà sókè o. Àwọn tó ń ṣiṣẹ́ níbẹ̀ ò ní dáràn o. Wọn ò ní kó bá wọn o. Ẹ ṣeun gan ni mà. Ẹ káàsán mà. Ẹ káàsán mà o. Orúkọ mi ni Omidan Ọmọ Làbákẹ́ kí lorúkọ yín mà. Orúkọ mi ni Ọláyínká Kazeem. Àlọ́ o. Àlọ́. Ilé bọ́ìsì kìkì mí ẹran kí ni o. Ẹ má dá lóhùn obìnrin ni.
gbé mi débẹ̀. Obìnrin ni o. wọn ò gbà o. ilé bọ́ìsì kìkìrí ẹran ìbẹ́pẹ ni o. ẹ ṣe púpọ̀ fún àkókò yìí mà. orúkọ mi ni Omidan ọmọ Làbákẹ́, kí lorúkọ yín sà? My name is Kúnlé Adéẹ̀kọ́. àlọ́ ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín. àlọ́ o. ìkòkò dúdú tí bíbọ̀ gbẹ́ kí ni o? Burúkú kò dáàbò fẹ́. rárá sà. Ọmọ burúkú kòkó dúdú sí gbàgbẹ́. Ọmọ burúkú kò yálù pa. ẹ jẹ́ kí n tún ìbéèrè yẹn kà. ìkòkò dúdú tí bíbọ̀ gbẹ́. Ó dà pé ìgbín ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn o. sá. Ìgbín. wọ́n gbà á o. ìgbín ni o. láti iléeṣẹ́ ìwúre palace wọ́n ní ká fún yín ní owó yìí sá. Thank you very much. Ajé òní gbogbo ajé o. Stop it. Iléeṣẹ́ wọn ò ní jóná o. Ẹ máa rí ṣe oògùn yíbi tó lé o. Ẹ máa dà iléeṣẹ́ á máa dàgbà sókè o. Ẹ nípàdé alágbèédá o. Lórúkọ Jésù Olúwa wa. àmín. ẹ ká sùn mà. Ẹ káàsán o. orúkọ mi ni Omidan ọmọ Làbákẹ́, kí lorúkọ yín mà? Orúkọ mi Mọ́líkátù Làbákẹ́, ọmọ Làbákẹ́. mà. Mọ́líkátù ọmọ Làbákẹ́. Ọmọdé struggle. Mọ́líkátù ọmọ Làbákẹ́. bẹ́ẹ̀ ni mà. ẹ jọ̀ọ́ mà, ẹ bá mi parí òwe yìí mà. Yes ma. òrùlé bu àjà mọ́lẹ̀. Òrùlé bu àjà mọ́lẹ̀. Ẹnu ò mọ̀ o. Grandma ní pé àwọn ò mọ̀ o. òrùlé bu àjà mọ́lẹ̀ àwọn fẹ́lẹ́ bonú kò jẹ́ ká rínú àṣebí. ẹ ṣe púpọ̀ fún àkókò yín mà. ẹ ká sùn mà. Ẹ káàsán. orúkọ mi ni Omidan ọmọ Làbákẹ́, kí lorúkọ yín mà? Mrs. Esther Adégbáyé. ẹ jọ̀ọ́ mà, ṣe gbọ́ òwe dáadáa. Mi ìgbọ́ púpọ̀ díẹ̀ mo gbọ́, mi ì ṣe Yorùbá o. àmọ́ ṣé ẹ lè bá mi parí òwe yìí mà? Ó yẹ ẹ sọ̀rọ̀. ok mà. òwe náà lọ pé a kì í fi ọwọ́ kan orí. A kì í fọwọ́ kọ ìgbé tó bá fọwọ́ kọ tó bá fọwọ́ kọ rí. Ó yé mi ni, a kì í fọwọ́ kọ orí. Ṣé ìdílé bá fọwọ́ kọ ni? Do me a favor, please. Get out of here. Orí náà tó bá fọwọ́ kọ ìgbé tó bá fọwọ́ kàn. òwe ni mà. A kì í fọwọ́ kan rí. Ẹ̀yin náà sọ parí ẹ̀. Èmi mo fi tó bá fọwọ́ kàn mọ́. Èmi ò gbọ́ rí o, mi ì ṣe Yorùbá. Mi ì ṣe Yorùbá, ó yẹ mi gbọ́ rí. wọn ò gbà o. Mi ì ṣe Yorùbá o. a kì í fi ọwọ́ kan orí ká fi ẹsẹ̀ tẹ̀ ẹ́. ẹ ṣe púpọ̀ fún àkókò yín mà. yes ma. a ò ní rí jù báyìí lọ lórí ètò tòní. mo lérò pé ẹ rí ẹ̀kọ́ kan tàbí èkejì kọ́. tí ẹ bá ní òwe àbí àlọ́ àpamọ̀ tí ẹ fẹ́ kí a mọ̀ àbí ẹ tiẹ̀ fẹ́ jẹ́ onígbọ̀wọ́ ètò yìí ni ẹ kàn sí wa ní abala àríwísí. ẹ má gbàgbé láti tẹ àmì like share kí ẹ sì follow láti máa bá wa ká lọ lórí ìkànnì yìí. onígbọ̀wọ́ ètò ni Dr. Prince Ọlámilékan Olówu lórí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, àṣẹ. a ó tún máa pàdé, ó dìgbà kan náà.